Then a sọ wípé ẹ má disrespect àwọn ẹbí ọkọ. It's very very important. Àbí òye wa nísìn. You can do anything tó bá wù ẹ́ sí ọkọ, even though yẹn ò dá o. But má extend àrífín yẹn sọ́dọ̀ àwọn ẹbí ọkọ. Ṣé rí wọ́n máa ń ní orò lánàá. Ó túmọ̀ sí pé èèyàn máa ń bọ wọ́n ni. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ recently. Nígbà tí mo wo ọ̀rọ̀ yẹn lọ́tún tí mo wo ọ̀rọ̀ yẹn lọ́sì, mo wá rí wípé woman ìyáálé yẹn àfojúdi ló kó bá. Kì í ṣe wípé kì í ṣe èèyàn gidi. Pé ó fojú di ọkọ, ó tún wá kọjá àyè fojú di àwọn ẹbí. Ó ti wo àwọn ẹbí yẹn, ó ti sample wọn from beginning to the end. Ó ti rí wọn rí wípé wọn wà okay, wọn jẹ́ nǹkan kan. Kò mọ̀ pé ní téèyàn bá bálábà ní bàbá, it's not about money. O ò lè win wọn with Milo and milk. You can't win them with Milo and milk. So eventually, ìgbà tí ẹni ti bí tó fẹ́ ìyàwó, tó fi accept ìyàwó yẹn ní family level, kò sẹ́ni kankan tó pe woman yìí tó sọ fún nínú ẹbí ọkọ. Ó wá ní fancy bẹ́ẹ̀. Fine, gbogbo èèyàn lè gbà téèyàn, but you will have your own. You have your own fans. Bó ti ẹ̀ jẹ́ nìkan àbí méjì. Now, torí òun ló wá, it was the woman that came. Ó fún mi ní nọ́mbà kékeré yẹn. Ó fún mi ní nọ́mbà àti ọkọ. Ó fún mi ní nọ́mbà ẹni tó jẹ́ gbọ̀n ọkọ yẹn. Wọ́n wá ń sọ fún mi wípé the very first day táwọn rí àbúrò àwọn pẹ̀lú this new woman. Àwọn pé woman náà lè tó 17 times kò gbé. Ìgbà yẹn ló ṣe gba promotion lẹ́nu iṣẹ́ federal government staff ni. Salary ẹ̀dẹ́ pọ̀ kan. Wọ́n ní bóyá wá rò pọ́n fẹ́ tọrọ owó ni. Mo ní sáyẹn ti tọrọ owó lọ́wọ́ wọn tẹ́lẹ̀ rí. Wọ́n ní ò yá wọn. Àwọn ò sì ní Android phone débi káwọn ó send voice note sí. Àwọn ò sì kàwé débi káwọn send SMS pé àwọn máa lábúrò àwọn pẹ̀lú obìnrin kan ṣe ẹja ni àwọn pépépé kò gbé láwọn sì gbà fọ́lọ́run títí táwọn pípò yẹn kan fi kọ́ọ̀tì kan fi ṣìyàwó. Mo ní ẹ̀wá rẹ́ni dóyin létí tí ó tiẹ̀ sọ fún. Ṣé rí wọ́n ní débi péjọ kan wọ́n lòun àti kọ̀líìgì ẹ̀ kan sọ̀rọ̀ níbi iṣẹ́. Wọ́n ní ló bá ní gbogbo àwọn èèyàn ọkọ òun inú kúkú adìẹ kan ló kó gbogbo wọn sí. Kò sí kankan nínú wọn tó lè ránṣẹ́ sóhun tóun lè wà. Òun kẹ̀ òun tóun ṣe gbá tóun ṣàgbó. Wọ́n wá mọ̀ wò pé àwọn èèyàn ẹ mọ́ start battle tẹ̀lé parí tẹ̀lé finish. Kò sí ni tó bá feel pé wọ́n jẹ́ nǹkan kan wàá mọ̀ pé wọ́n jẹ́ nǹkan. Nígbà míì odò téèyàn bá fojú ré náà ni mọ́ gbé yàn lọ. Because why tó o bá máa tẹ́lòmíì bá máa wọnú ilé yẹn bíntín ti dòwú náà bèjì lọ́rọ̀ rẹ. Tó bá ti lè accept at the family level ìwọ tí bíntín lọ́rọ̀ rẹ bó o gbà kò mí táwọn ẹbí bá ti lè gbà ẹni yẹn ti wọlé already. So tó o bá dẹ̀ tún máa wà nínú ilé yẹn tó o máa maintain yẹn lọ. It all depends on the level of relationship tó o ní pẹ̀lú àwọn family. Yorùbá ni wá, we are Africans. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí máa yé àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n mọ àṣà. Sincerely, bó bá rọ́kọ fín má extend àrífín yẹn dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. O ò lè win wọn. That is the most difficult part of it. You can't win them. Wọ́n ní yes. O ò lè win wọn. Bó bá jáwọn tó lè win ni kò sí wàhálà. But these people kò sí kékeré. Bí mo sọ pé a baby lion is a lion. Kò sí kékeré kìnìún, kò sí kékeré ìyá ọkọ àbí kékeré bàbá ọkọ àbí kékeré ẹbí ọkọ. Because as far as that family is concerned, wọ́n jù ẹ́ lọ. Ẹni tó jẹ́ kékeré ń bẹ tó jẹ́ ọmọdé ó jù ẹ́ lọ. Torí ẹ̀ nílẹ̀ Yorùbá a kì í pè àwọn àbúrò ọkọ tó kéré gan, a kì í pè wọ́n lórúkọ. Because no matter how small they are, as far as that family is concerned, wọ́n jù ẹ́ lọ. Àfi tó o bá fẹ́ fẹ́ wọn mọ́. Inú bẹ́ẹ̀ yóò bá fẹ́ èèyàn mọ̀ ibi tó o ti bímọ sí. Ìwọ̀n bá lè èèyàn lè rí èèyàn fún òun tí ẹ̀ gbọ́dọ̀ rí èèyàn fẹ́ bẹ́ẹ̀. Yeah. Torí tó bá di wípé àdálẹ̀ àtúnṣà at the end of the day ìwọ ló ní jẹ́yàwó wọn mọ́. That is the bitter truth. Ìwọ ló ní jẹ́yàwó wọn mọ́. Their ọmọ still remain their ọmọ. Ìyá ẹni wọ́n láwọn pè tó. Torí ó dìdí sọ with confidence pé òun fún mi nọ́mbẹ̀ kí n pè é. Ni mo bá pè yí kékeré. Ó sì sọ fún mi ó ní gbogbo time táwọn fi court àwọn court fún ọdún kan àtòṣù mẹ́rin 16 months láwọn fi court pé òun ò jòkó tí rí kíkọ́ọ̀lù ẹnìkankan wọlé. Òun ò tiẹ̀ rí traces wípé òun àti ìyàwó kan jọ wà. Tóró ti dànù tíketíke kò rí tí ẹ̀rọ. Ó ti dọkọ̀nù ọkọ̀nù kò ní túmọ̀ sí mọ́. Bẹ́ẹ̀ bí ọkọ pé kò ní gbé. So mọ́mì yẹn tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ yẹn
tó jẹ́ gbọ̀n wọn tó rọ́ fún mi nọ́mbà náà kí n bóun drag ẹ̀ torí lady kékeré yẹn òun mọ́ polówó ọjà online so ẹni téèyàn mọ̀ online ni ó ní page ó ní tó up to 20,000 follower gan online so nǹkan sẹ́yìn di story ẹ̀ pé kí n bóun drag ẹ̀ kí n bóun búlẹ̀ mo dẹ̀ èmi ẹ̀ ṣe blogger àbí òye ní ìsìn blogger ni ọmọ analyse your content creator lèmi bẹ́ẹ̀ èmi fẹ́ kóun náà tiẹ̀ kó tún rí opportunity torí èmi ò fẹ́ kó pàdánù ibẹ̀ yẹn gbogbo nọ́mbà gbogbo wọn fọ́tò wọn gbogbo ẹ̀ lọ sẹ́ndì sí mi ìgbà mo wá pe mọ́ mi ìyẹn ẹ̀gbọ́n ọkọ yẹn ni mo wá rí i pé these people are not as bad as she described them wọ́n ní kí n bí léèrè 17 missed call wọ́n ní ògbé tí ò rí kọ́ọ̀lù àwọn the very first day pé because àbúrò àwọn ò ṣe ewé èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe láǹtẹ̀ lóbìnrin kiri pé ṣùgbọ́n ọjọ́ káwọn rí pé kàn ti ẹ̀dó létí ṣẹ̀mọ̀ tí wọ́n bá dó létí tí wọ́n sọ fún ó lè kéǹjì tóbìnrin bá ti rí pé competition ti fẹ́ máa dé yóò kéǹjì wọ́n ní ògbé kọ́ọ̀lù àwọn ò sì kàwé àwọn ò mọ text message kọ́ mo wá rí wípé ó fojú di àwọn people yẹn ni àfojúdi ló wà lókóbá àwọn kan wà tó ṣe wípé wọn lè mú ẹni ìyàwó wá inú family ò ní gbà wọ́n ní pé láyé àwọn ògbà ìyàwó náà bá sì ti kọ at family level o ti dé destination ni ṣé ìyàwó ni o ti dé destination so àwọn ọkùnrin kan wà wọ́n mọ̀ pé àwọn ò lè mú ìyàwó déwájú ẹbí àwọn bóyá ẹbí kan wọn ní gbà fáwọn because èyí tó wà nínú ilé ó ní good reputation lọ́wọ́ wọn so ni mo ṣe sọ wípé ni mo ló prompt mi tí mo ti fi put up update yẹn pé tó bá rọ́pò ẹ̀fín má rẹ̀ bí ẹ̀fín má underestimate ẹbí ẹ̀ no matter how small you think they might be bóyá o wà okay mo ní nísìnyí tán wá ṣe eléyìí tó ṣẹlẹ̀ nísìnyí ṣé kò wá dùn ẹ́ ṣé kò ní dùn ẹ́ ni so please ẹ mọ̀jà mọ́ ṣàfojúdi èèyàn ẹran kan wà tí ò sí rí fín. Only that is why I always tell my girlfriend to hear the other side of the story if she's siding with her gender. Sincerely, àwọn kan wà tí wọ́n ṣe rí fín nínú wọn gbọ́dọ̀ sínú dictionary alárìífín èèyàn. Èyí fún nǹkan ọmọ fẹ́ẹ́ fi ọmọ gan kó ṣe pé family ti sú ọ̀fẹ́ fi ọmọ èèyàn gbọ́dọ̀ sú àga torí pé èèyàn ń lọ ibì kan. Wọ́n ní bó bá tó bá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ torí pé òun rẹ̀ dẹ̀ tọ́dẹ bá lé ọlẹ́dẹ òní rẹ̀dẹ̀dẹ̀ sí mọ́ òjò àwọn apààyàn wọnú ilé kan lẹ́ẹ̀mẹ́fà so especially ọ̀tún sì mọ̀ wípé o sì fẹ́ fẹ́ wọn o sì fẹ́ jẹ́yàwó wọn ìfún bẹ́ẹ̀yàn ọ̀fẹ́ fẹ́ èèyàn mọ́ àrífín ò sí nú dictionary àṣà Yorùbá so ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n ní I am in that shoe my wife successfully distanced me from my family too bad abẹ́rẹ́ tó so ẹjọ́ ẹni tó bá fẹ́ send request ẹ máa send request yín o then nǹkan tá a sọ náà tá a tún sọ lọ́sẹ̀ ni pé àwọn content creators pé kí wọ́n fowó wọn ṣe nǹkan tó ní ìtumọ̀ kí wọ́n fi owó wọn ṣe kí ni kí wọ́n fi ṣe nǹkan tó ní ìtumọ̀ ẹ̀ràn content creator mi ṣé ẹ mọ̀ pé ẹ̀kan lọ́sẹ̀ làwa máa ń ṣe live stream irú Friday then ọ̀la a ṣe Bible study Sunday a ṣe Yorùbá reading ó tún di next week Friday bí wọn content creator mi wà tó ṣe wípé ní dojúmọ́ ni wọ́n máa ń sọ live tí wọ́n sì wà lórí TikTok tí sẹ́yìn wọ́n máa tẹ gift wọlé wọ́n máa tẹ lion wọ́n máa tẹ universe wọ́n máa tẹ gift ńláńlá wọlé fún wọn bí wọ́n bá ti cash out owó ògógóró lẹ́lòmíì ò fi mú ẹlòmíì cash out $500 $1,000 sí bí 1.6 ní àbí òyà ní ìsìn even kó ṣe $500 lọ pa that's almost bí 600 or 700,000 o lè fowó yẹn ra lẹ̀ you can go into agriculture tó o bá harvest wà á tà wà àrówó but social media money cannot be forever as much as pé you are earning especially tí wọ́n bá ráàyè ṣe pé orí cyberspace ní ọmọ ìjókòó sí tán dẹ̀ ní followership tán ní views tán pawó is part of nǹkan tá a sọ lọ́sẹ̀ yìí o ní the video tí mo drop ní Sunday ọ̀sẹ̀ yìí ní 6 days ago pé content creator do something meaningful without money ìwọ tó bá fi òpó o tí parí iléèwé go back to school majority àti ń gbọ̀ndì kiri orí social media orí TikTok ẹlòmíì ò ní school sáàtì gan tó o sì ń pawó online you can go back to school you can start a business you can learn skills àbí òyà nísìn tó o bá learn oríṣiríṣi skill you can start your business I'm telling you owó tó wà meaningful ni o kò ń ṣe owó wóróbo ní àwọn tó bá make dáadáa online yìí
so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ká mọ̀ make use of the opportunity tá a bá ní for something tó wà futuristic tó wà meaningful ẹ jọ̀ọ́ àwa